أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. Èsì àfa alákàntì Polaris òní mo wá fọ̀. Àkọ́kọ́ náà ni pé mo tọrọ gáfárà lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá wípé mo ti ní mi ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ mọ́ tí mo padà wá sọ̀rọ̀. Ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá pé ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ lánàá nírọ̀lẹ́ àná bàbá Musa Àṣẹ́kù Musa Agbábíàká àwọn náà sọ fún mi pé Sàkámọ̀ ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti pertain to ẹgbẹ́ yìí nídìí kí n ṣàlàyé lórí ẹ̀. Àfà oní Polaris account ó sọ̀rọ̀ kan níbi fídíò tó ṣe àwọn èèyàn líǹkì fídíò náà sí mi torí mi ò ti rí fídíò rẹ̀ mọ́. Kódà níjọ́ tí n bá jà àṣàṣà tí ẹ̀sìsì rí fídíò rẹ̀ gan ayé ò ti wò ó mọ́. Mo rò pé náà lójó múra kankan lásìkò tá a wà yìí. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Fóònù Polaris ó sọ̀rọ̀ kan nípa wípé kí bàbá olówó ọlọ́jà rí bàbá náà pé ẹ̀yìn mọ̀ pé wọ́n ní bàbá olówó ìdí ní fi pé wọ́n ní bàbá olówó òun ni wípé orúkọ tí gbogbo wọn náà ń pè wọ́n nù báyìí tí èmi náà pè wọ́n bẹ́ẹ̀. Ó ní kí bàbá olówó mú PRO Ògo Ìlọrin dáadáa kí wọ́n sì mú bàbá ń Bàrígà dáadáa wípé àwọn ni wọ́n ń bẹ Kàkàkí níṣẹ́. Ṣé rí oní tó bá mú èmi lénìí tí wọ́n mú bàbá ń Bàrígà níjọ́ kejì ni pé wọ́n mọ ẹni tí ń jẹ́ Kàkàkí. Kódà tí n bá jáde lé ọ̀rọ̀ yìí mo mọ̀ pé àwọn èèyàn ó ti mọ̀ wípé ẹni yìí wọ́n ó ti mọ̀ tí ń wá wípé ń wá connection kan pẹ̀lú bàbá yìí ni. Àwa sì ń sọ fún wípé pé bàbá yìí ní làákàyè gan, bàbá yìí gbọ̀ngàn, kódà bàbá yìí gan ò lè sọ wípé àmọ́ ẹni yìí torí wípé olóye àti onílàákàyè ni bàbá náà. Ọlọ́run sì ní ká máa ráwọn tí wọ́n súnmọ́ bàbá náà bá sọ̀rọ̀ ara súnmọ́ àwọn tí wọ́n súnmọ́ wọn dáadáa. À ń gbọ́ ní tí bàbá ń wí nípa wa wípé rere ni bàbá náà ń sọ nípa wa. So nídìí eléyìí gbogbo tí arákùnrin yìí wá ń wáyé kílínchì tí ń wáyé kò lè rí torí àfitipá wówó lè lówó. Ṣé rí ìgbésí ayé tọkùnrin yìí ń gbé yìí pé ká dá wàhálà lẹ̀ ká fi sọ̀rọ̀ káyé ó gbọ́yàn kó dìde ẹ̀ǹdì ọ̀rọ̀ ni ká gbé àkáǹtì jáde pé ẹ bá dá sí tọ́lọ́hún ní ti ìṣesí àfà yìí nù yóò fẹ́ dá wàhálà kan kalẹ̀ pé kódà ìjà àdàbí àti mọ̀rìkàsí àfà yìí ni òjò tán. Ẹ rí i pé tọ́rọ̀ bá ti ń tutù táàrin mọ̀rìkàsí àtàdàbí à ń dùn lọ òun náà ló tún wú ọ̀rọ̀ jáde. Irinṣẹ́ èṣù lọ́lọ́run ṣe kò sì sí tó jẹ́ orí bẹ́ẹ̀ ni pé kò ní ìpìlẹ̀ rẹ̀ kan, kò ní ìpìlẹ̀ ìrere kan. Bàbá tó bí ọ̀tọ̀ ẹni tí gbogbo ayé ń pè bàbá rẹ̀ tí ń claim pé bàbá òun ni. Bàbá tí ń claim yìí ẹni Ọlọ́run ni bàbá yẹn tòótọ́ náà ló fi wo pé ó kọ wọn ó dùn jalè, ó kọ wọn ó dùn gbàwọn èèyàn táyà bá ti gbọ́ pé ẹni òun ló bí. So ìṣesí rẹ̀ tí ń ṣe yẹn bàbá tí ń sọ yìí kò sí ọmọ bàbá nǹkan táwa yóò mọ̀ láti rẹ̀ Khalifa àwọn tèmi tèdè àwọn àfà Musa kò sọ ọmọ bàbá yìí kan tí ó mọ̀ mí tèmi náà mọ̀ inú ilé mi nílé náà dáadáa. Ṣùgbọ́n mo rí ọkùnrin yìí bí ẹni tọ́lọ́run fẹ́ tú àṣírí rẹ̀ nígbà tọ́lọ́run fẹ́ tú àṣírí Fáráò náà ó mẹ́rin rẹ̀ ó lọ lè fi la Musa. Ìfẹ́rí ńlá rúwa yìí nísìnyí Ọlọ́run fẹ́ fi tú àṣírí rẹ̀ ni. So àìnípìlẹ̀ rẹ̀ òun ní ń dá aláàmú. Bàbá tó bí bàbá rẹ̀ ò jámọ́ kankan pé bàbá rẹ̀ sì ń já sí kọ́tà àbí tí ń tí máa ń ṣe fàájì gbogbo ẹ̀ ń bẹ tí ò ní kí nínú àwọn eré àràbù fún yàn. Gbogbo èyí tó ń sọ òun wípé Ògo Ìlọrin ó ti tú Ògo Ìlọrin ò resist mọ́ ń wádìí òfin tó tó ni ó sì lè rí ó lè rí. Sọ wá rí ìmọ̀ sọ pé àwa mọ Kàkàkí rí àìní àròjinlẹ̀ rẹ ni ọmọ takora rẹ púpọ̀. Ìwọ tó mọ̀ ipá wa mọ Kàkàkí rí ṣé o ti gbàgbé pé wọn náà mọ̀ lọ fi mọ̀ pa àmọ́ hàn. So tí wọ́n bá ti mú èmi wípé mo mọ Kàkàkí rí tí wọ́n mú bàbá Bàrígà pé wọ́n mọ Kàkàkí rí ó yẹ kí wọ́n mú wọn náà pé wọn náà mọ̀ because tó o bá ní àjọṣepọ̀ kan pẹ̀lú ẹ̀ àtàwa bó ló ṣe mọ̀ pa àmọ́ra wa rí ibi tí Ọlọ́run òògùn yín ní làákà ìdénù. Ó ti display ignorance méjì tó ní agbára lẹ́nu jóni. Mo jáde láti wá fọra mi mọ́ láti wá fọ bàbá olówó mọ́ wípé
bàbá yìí o kò rán wa Mẹ́kà ní tìtorí Ísákà mo jáde láti wá sọ ìwọ nítorí Ísákà ni ó sì ló ń bíjà bàbá yìí dẹ̀ wà nínú kọ̀ǹdíṣà wípé kí wọ́n rẹ́ni tí ó fọ̀ wọ́n mọ́ ìwọ dẹ̀ ń sọ wípé wọ́n sponsor rẹ̀ wọ́n rán wa Mẹ́kà láti lè fi fílẹ̀ ni àwa sì ń sọ fún ọ wípé bàbá ò rán wa Mẹ́kà nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ pé torí ọ̀rọ̀ rẹ̀ ni ṣé wọ́n ló ń fọ bàbá mọ́ àbá àlà ń fọ bàbá mọ́ ara ignorance tí ń dà ọ́ láàmú òun nù sọ wá rí gbogbo tó ń ṣe yìí àìjámọ̀ kankan rẹ́nu ayé ni o àti àìníṣẹ́ sọ́rí tá a bá ń sọ wípé àfa ò níṣẹ́ ó lójú àwọn àfa téèyàn lè sọ fún pé kò níṣẹ́ kì í ṣe gbogbo àfa tó bá jọ mọ́ ìpìlẹ̀ kódà bí irú mi yóò bá ṣiṣẹ́ kankan kún sí àfa wàláhì ìjẹ́ táwọn tí wọ́n bí mi ṣe kalẹ̀ torí pé wọ́n ti ṣe àwọn èèyàn lóore tí wọ́n ti dè èèyàn nínú ayé tí wọ́n wá ń ṣe tàbárù kí wípé àwọn bàbá yín ṣe dáadáa fún wa bóyá àìwá nírú rẹ irú àwọn táwa nù àìjẹ́rú wa rẹ ló sọ ọ́ di báwọn dandan sì wá kọ́ ni kó gba ọ̀nà pé kó mọ̀ gba ọ̀nà bí à ń gba bárà lérí láì fi jẹun o lè ṣiṣẹ́ ìbáwá táwa ní tilẹ̀ yìí nísìnyí à ń ṣiṣẹ́ èmi nísìnyí àwọn orí mo post mọ́tò ń jò ní ìṣòwò mọ́tò used car ìṣòwò ẹran nígbà léyà ó tún ní business mi tí mo tún ṣe tó jẹ́ pé màá kó fẹ́nìkan òun ó rajà tó bá rajà tó bá tà yóò mú orí bòrò tèmi wá fún mi wàláì so tí wọn náà bá lè mọ ṣerú nǹkan bẹ́ẹ̀ bóyá ó fi gbogbo àwọn ìwà burúkú ìkàlẹ̀ ká máa dá wàhálà alẹ́ ká máa fẹnu ṣátáyàn èyí tó tún ṣe láàárọ̀ yìí nísìnyí ó tún ní mọ́rkásì níran kàkà kí níṣẹ́ ẹ dákun ibo ló ti jọra wọn olóhùn bíjà yá àbàdàn so àwa mọ skóòpù rẹ á sì tú fún gbogbo ayé ẹni yìí kìí ṣe pé ń bíjà àwọn ẹni yìí orí ara rẹ̀ ní ń gbèjà ń bíjà orí ara rẹ̀ ní ó mọ̀ pé tóun bá sọ̀pọ́tì ẹnìkan tó wọ́n tí ó ní iṣu tí awuyewuye ń lọ lérí rẹ̀ táwọn èèyàn focus lórí rẹ̀ àwọn yóò ti bẹ̀ wò ó after program yóò gbé àkáǹtì síta ẹ̀yẹ lọ lè wò yìí tó ṣe nísìnyí lánàá iná má sọ̀dà kọ́ọ̀tù lè fún kọ́ra yìí ló padà fi parí ẹ̀ ìwọ̀n amẹ́ example wà ń fi bàbá ọ̀tẹ́ sí example ibo ni bàbá ọ̀tẹ́ ti jọ bàbá ọ̀tẹ́ tó jẹ́ ọmọ ìpìlẹ̀ tó rẹ́ni bí gbogbo àwọn ẹrúlé báwọn ni àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ wọ́n náà wọ́n fi gbowó fún wọn à sì ń rí bí bàbá ọ̀tẹ́ sí ń ná sójú ọ̀nà tọ́lọ́hún ibà ní tí bàbá ọ̀tẹ́ rí mọ́lẹ̀ nílé kéwà àti mọ́sálásí ibà mọ iye tí bàbá ọ̀tẹ́ ń bu àwọn èèyàn ọlọ́run yóò dáa fún ọmọ ọ̀rẹ́ mi kan ní gbódòfù mọ́ bàbá ó sọ̀rọ̀ bàbá ọ̀tẹ́ yìí fún mi pé níjọ́ tóun fẹ́ ṣe ìyàwó owó tó tíìkì ní bàbá ọ̀tẹ́ fún òun ara tí wọ́n fún kó máa fi ṣàánú àwọn èèyàn náà nù láàjọ tí wọ́n ti ń dáwó mọ́sálásí fún wọn nísìnyí báyìí mọ́sálásí oye tí wọ́n dá fún wọn ẹja ohun tó gbé kalẹ̀ tí owó òun ò tó parí mọ́sálásí òun látijọ́ yìí àmọ́ o ti fi ọ̀nà jẹ́ rẹ síbi wípé jẹ́ ń kú lágbájá jẹ́ ń sọlú lágbájá jẹ́ ń sọlú mọ̀júrù mẹ́ríkàsì jẹ́ ń kọlu ògbó lọ́rin àwọn èèyàn ó ti bẹ̀ wò mí ṣùgbọ́n èèyàn tọ̀nà bẹ́ẹ̀ là láyé kó má padà níparun èèyàn ti ọ̀nà bẹ́ẹ̀ sọ pé òun fẹ́ là láyé kó má ti bẹ̀ níparun wàláyé ojú bàbá wa ní sábóláì ní tìmí Sheikh Abubakar almarhum olóko bàbá wa fàgbà ń sàkámọ́ onítìmí orúkọ àlífà àwọn tó ní bàbá Sheikh Madibo onítìmí lójú àwọn àfáà Musa gbogbo àwọn àfáà yòókù àtàwọn àǹtí wa tí wọ́n jọ ọmọ bàbá yìí ojú wọn ní tìmí fún ọ níbi ń sẹ́nukù fún ọ láàjọ ìwà ní sẹ́nukù mọ́ báyìí ọba ti ń gbé wá báyìí mọ̀ fáyà rẹ̀ padà ni tó bá ti ń gbé wá báyìí mọ̀ fáyà rẹ̀ padà ni ológo Ìlọrin òun ò exist mọ́ kí ní ó mọ̀gò Ìlọrin mọ́ exist mọ́ sódì gbàdá bá ń pẹ́ nígbà tó ìsínú wa mọ́ àìsínú wa mọ́ ò lè mọ́ bá ṣe wà mọ́ so kéyìí ṣe wàhálà la gbé kalẹ̀ fún àyàbá ni ti wàhálà òun àwọn àjẹ́ndà wa míì àwa ti ń ṣiṣẹ́ lọ lórí ẹ̀ iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láìpẹ́ yìí ó gbọ́ awuyewuye rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ní nǹkan gidi so àwọn èyí lọlé túbá kó yí padà wọ́n fi àwọn ẹni Ọlọ́run wá ọ̀nà jẹ tiẹ̀ kó má bàa sórí ibú gbogbo àwọn ilé tó lókọ Kásàndúgbù ní ilé bàbá mọ́mú àgbà ní ilé bàbá Alájí àgbà Sheikh Kamaludin Aládàbí ní ò lè ráwọn ọmọ inú ilé wọn kan dédé rí wa ká máa ṣe bó ṣe ń ṣe yẹn tí ìbá ipò fọ́ọ̀sì mi sínú eléyìí so we are very careful. Salamu alaikum.